الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. لا إله إلا الله محمد رسول الله بسم الله إيمانا نعوذ صلاة الله سلام الله لخير الناس هدينا على أصحابه جمعا وشد المجد ركعنا وتابي تابعينهم هداة وقوم وجدانا لشيخ الأحمد الفاسي صلاة الله أدانا يا برهام يا نوري أمير المكان فيدانا لسان ذكر إلياسي بحب النور والآل مهم يا علي على فطور رسول الله هادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي ألوم الله أكبر. أيا نبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا ألوم وتنوي وبا شيخ حامد التجاني رضي الله تعالى عنه. وبا مولانا شيخ الحاجي إبراهيم النياحي ياس رضي الله تعالى عنه. وبا شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. وبا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. وبا ومرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه. ọlọ́run wọlé àgbà àwọn tí adárúkọ tá a tọrọ fún gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti sílé tọ́lọ́run ọba lọ níbùyọ òòrùn ayé àti buwọ́ rẹ̀ wọlé gbogbo àwọn bàbá àbá tí adárúkọ yìí bá a ṣe máa ń wí ládùúgbò fún wa níṣẹ́jú kan pé rọ́bì Allahu ta'ala anhum mẹ́lẹ̀ ọ̀hánà
ìwà tó wù láàrin ìwà ìrántí rẹ̀ ìdúró tọkọ lọ́kànkán àti kọ̀kọ̀ ìrántí rẹ̀ ìfẹ́ téèyàn fẹ́yàn ní ti pàápàá ìrántí rẹ̀ láàbá ń ṣe bí ẹni pé à ń dunnú àbá ń yọ̀ ìtìgbà dálẹ́jọ́ fún wa là ń lò wá sì kiri kàdá ọmọ lámúta àzáyé fíṣùlù náà àtó bẹ́ẹ̀ kátó pápó torí kó púpà ní jíṣẹ́ ọlọ́run mọ́ àtúnjẹ̀bi ọlọ́run wá sì kiri kàdá ọmọ ẹ̀yà ajára lámúta àzáyé fíṣùlù náà aṣọ jásàrà àti
كلما أسرف فدا زوج صلاتي كلما أسرف هاجرة في زرع نور واسكن مدى داري في نوم وجب المرتدى إلهي تجمد منك هاجر سيد مدى بعفوك وامحي الذنوب عنها وبرضا بعفوك وامحي الذنوب عنها وبرضا اللهم صل وسلم على وهاجر صلاتي Baba Amirul James. Ọ̀gáàrùkú ní ọgbà mákìtì ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí dọ́ọ̀jì. Ẹ̀mí tí ti balẹ̀ báyìí. Ìyá máa wò pé bọ́lọ́rọ́ wọn gbà yọ, ó ti rí tí wọ́n gbà yọ hàn yìí. Kọ́lọ̀ ń kọ́dá ọmọ bẹ́ẹ̀. Kọ́sà náà wá tá a kù. Àdánwò kò túmọ̀ pé èèyàn jẹ́ ní Ọlọ́run. Àdánwò túmọ̀ pé èèyàn jẹ́ àfáà. Ẹni bá jẹ́ àfáà tó jẹ́ ní Ọlọ́run gan Ọlọ́run dánwò tó Ọlọ́run ò ní bẹ́ni tí ó máa wí. Wọ́n bá sì ń jọ ní apárẹ́. Ọlọ́run fi ṣàánú ẹ̀ bọ́ọ̀ bá gbé wá ṣàánú rẹ̀ ni ìhò mi lè kọ́ da dé bẹ́ẹ̀. Àmọ́ mo fẹ́ fi kún tí bẹ́rọ̀dọ̀ yìí tẹ́ ti mọ̀ ní pé bá mi lọ sí Súratul Ali Imran àyà kan náà ní kí n tó wọnú wá àti pé wala tahzanu. Wala tahinu. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. Àdéhùn Ọlọ́run látọ̀ ìlú ẹ gbọ́dọ̀ banújẹ́. ولا تحزنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون. Èyí kúrò ẹ̀sìn. Èyí sì banújẹ́. Ọlọ́run ní promise ni antum aláwọ̀nà in kuntum mu'minina. Kò sẹ́ni tí ó ga tó yín láì tẹ́ bá ti jẹ́ mùmìnì. Ìwà mùmìnì làáfà wù. Má tún lọ jìnnà. Báà ti sọ mọ́lúdì fáfá gan yìí lè sọ ń wọ́n dé àná ìjẹ́ ìta làfà pè mí ká. Ọ̀ ní pé mọ́lúdì mú ni à ìmọ̀ bí ṣe wí ni. Wọ́n ní torí pé àrájà kú káwá pàṣẹ Ọlọ́run tì. Á mà sí ìbọn náà ni. Ìwà múmi ní ọ̀hún làfà wa wù lọ́wọ́ dúró yìí. Mo fi Ọlọ́run bẹ́ẹ̀ àtàwọn ẹ̀ mo fi bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ ayé tó kí irú ẹ̀ mọ́. Má jẹ́ ayé kí irú ẹ̀ mọ́. Má jẹ́ ayé kí irú ẹ̀ mọ́. Wọ́n láti ta tọrọ fún má jẹ́ mo kí àwa náà. Ní a máa sọ fọ́lọ́run tó bá pè mí pẹ̀lú ẹ̀ pé kò sọ́nà tó gbà yọ sí mi tí ò yé mi. Àmọ́ wọ́n láwọn tá à ń kó jẹ́ tí ò yé. Kò síbi ọgbà ọkọ̀ lóyìn. Àwọn ọ̀dọ́ àwọn táwọn kọjá ẹ̀kọ́ yé wọn ní wọ́n ní wọn ò délé wọn ni pẹ̀lú gbogbo náà ni àfa àkọ́wá ní pé kú bọ̀ ni orí pé kíní kan bọ̀ ni Ọlọ́run má sà àkọ́dá àtàwọn tí ò yé yìí má fa sọ yìí ya má rárá ń tẹ́ sí. Àwọn abẹ́ Ọlọ́run abẹ́ àfààní ẹ̀bẹ́ bá a ṣe sọ òun pé ájára wa wàláhì mọ̀ bàbẹ́ èmi náà rí bẹ́ẹ̀. Nígbàlújẹ kókó láàrin wá sí tó ń bí Ọlọ́run fi hàn mí ibi tó wà nígbàlújẹ fúyẹ́ lára mi. Ọlọ́run yóò kẹ́ ajára gbogbo tó fi lọ́wọ́ bá tọ́jú ẹ̀ yóò wá tọ́jú ẹ̀yin náà Ọlọ́run bàbá tẹ tara wọn jáde. Wọ́n sì mo dúpẹ́ o kó àfọmọnìyàn sí ètò wọn pè bẹ́ẹ̀ nù. Ó tó kẹ́ wà ń lé tẹ́ sì rí kì fún pé sọmọ pé kì í tí ì kó ọjọ́ mi lọ bá dà kóhun ní ọ̀tá wa ó sọ wọn kó ní ti jáde ó á sì gbà bẹ́ẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ tó lè mára pé tọ́lọ̀ ni a máa bá a lọ náà ni. Ọbẹ̀ dùn dáadáa ọbẹ̀ dùn kìíní kan. Ìsìlámù ti wájú kó ti tà ní jẹ́jẹ̀kújẹ yìí. Àwọn tí wọ́n ti sẹ̀rẹ̀ kọ̀rọ̀ mu. Wọ́n ń kú lójú ogun. Tí wọ́n ń kú táwọn sàádé ń kú. Ẹni gbé àfìyá dání. Àwọn ti rẹ̀ ní sí tágẹ́ẹ̀tì ẹ̀. Pé táwọn bá sá ti bẹ́ẹ̀. Ó sì bá àfìyá dání. Wọ́n sì jẹ́ lọ́wọ́ tó ti fọwọ́ sí hàn. Wọ́n tún gbé ọwọ́ sí nítorí kí ìsìlámù má bàbẹ̀ kó tún fẹ́ mọ́. Wọ́n bá
tẹ̀ lórí láti ẹ́sìlámù fi lọlẹ̀ báyìí ẹ̀rọ ní ìsìnkú wọn ọmọ pẹ́ẹ́lí kẹ́sẹ̀ fún níbi ogún òní ti ìsìlámù. Iṣẹ́ wọn ṣe iṣẹ́ ni wọ́n ṣe làwọn adé bá ọlọ́run kọ́kẹ́ gbogbo wọn kọ́kẹ́ alájà wa Hajara Salati ọlọ́run wá fẹ̀mí yín lẹ gbogbo àwọn tálájà bí ọlọ́run má ṣàtọ́jú gbogbo wọn. Àlègbàgbé ẹ̀ láéláéláé nínú àdúrà àlègbàgbé ẹ̀ ní orí papọ̀ kan tó fi lẹ̀ ìmísílẹ̀ àṣà ọ̀lẹ̀ yá mẹ́rin ó kí wọ́n àgbàlagbà bá a fi kí i lọ́dọọdún wá sí ọ̀rẹ́ mi ti ràn mí lọ́wọ́ àmì ìdíyèsí ti ràn mí lọ́wọ́ òní nínú mi dùn parí. Ọ̀láhì tàlà bọ́bá ajá sí pé tìjà ní àní sọ̀rọ̀ látàárọ̀ tó wà lójú ọ̀nà séwù á lè kí lọ́ọ́ bá rí àmọ́ bí yàn sí mo lóòótọ́ nù àtàlù lóòótọ́ o tani sì mẹ lójú ọ̀nà súfì yóò rí bá lóòótọ́ báyà tàkú bí a lóòótọ́ lè mọ̀ dá ilé ìmọ̀ ibi àwọn èèyàn ti mẹni tí ṣiṣẹ́ láì ṣiṣẹ́ ò lè ríṣẹ́ Ibrahim àmì ìjẹ́sì tí wọ́n ràn mí lọ́wọ́ púpọ̀ lálẹ́ yìí látàntà tí ń bá ń bọ̀ méjì náà lè rò mí wáàsí máa ń ṣe ká sì ṣàdúrà fún Nàìjíríà tó Nàìjíríà nídìí àdúrà báyìí a sì wá ní àti ikú mbẹ tá a sì tí ì ṣe náà tá a kú. Abáni àdá kó báńkà bá ti náà sá lọ lóògbé wọn dàrú sáà sáré bàbá wa rí wú ni. Torí Nàìjíríà yìí náà ló sì wà Nàìjíríà nídìí àdúrà pé a gbọdọ̀ ṣàdúrà. Lọ́jọ́ pálíkù á ní ká máa kí nípa tètè máa kí mo ní kí wọ́n fà sọ́wọ́ ẹ̀yìn. Àǹtàyà sídì kò yá àmústàdàdì ẹ̀nàní yá làǹtà màkìsàdì fúsùpì ẹ̀dí lẹ́lẹ̀ hùlẹ̀ ayáṣẹ́ ìdí. Wátàtà àdìní ànádùwátẹ̀dì. Kwami sikino Garama balabi Anka ya misikino Shehi tolabi Anka ya misikino Shehi tolabi Ya Babakiri Aleka zikati La tadani lihadi ayi urwati Inna uyom Fishiduna uli Sayumun amal al-murabbi fasali Entajibani ilami mani harumu isimuka mima terumu alamin Naru haribi Asiatil umami Wahalin Ilam tebononi amin Kifurijala Nina umu fisura Wa unaka likoma umu lisurehi Sori àtàṣe ìbàlẹ̀gidi dáwàtí Gẹ́rà wá ní kùmà ìyá kùdùwàtí Mustapha Yasin yakunu wasale Amadali Fasi Tijani Abali Fabi Kaula Iyari Shaibatina Wakasani Sohibire Hudatina Fàtẹ̀wúlí bàbá fàdíhùn bí kò mọ́ lẹ́ àṣírá fìlígà ìṣẹ́ àkùnmọ́ àti kìlẹ̀ àhúnmá ìláyé ìgbèrè dọ́wọ́. Àdáre àmì ṣe ní ṣe ìmúrítàdọ́. Àgàtà Fárúkì ní ẹ̀yà rọ́bànà máa lórí. آدم الوسواتنا وسلام الله يوم سلمنا للنبي حاسبه أمدا الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده
وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. قالوا الحمد لله الذي أبلغنا لحسنا إن ربنا لغفور شكور. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أديني مديالا صديقي وأرجني مهرجا صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. يا أكرم الخالقين يا أكرم الخالقين قد أتوت بما صلى عليك إله العز في الأزلي. صلى عليك إله العز في الأزلي. ثم الملائكة قد صلوا كما أمروا والأنبياء وأولو العزم في الرسل. هذا الكتاب الذي لم يرجع أحد من البريات إلا خاب بالبشر. من البريات إلا خاب بالبشر. الله أكبر أقوى بلا طلب. الله أكبر أدوى بلا طلب. وفي لم نشرا ما جاء بالمثل. وفي لم نشرا ما جاء بالمثل. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. مولانا Sheikh Ibrahim. ìwà tó jásí pé ọ̀rọ̀ bàbá wa Sheikh Ibrahim Niyas iná ní àlùfáà wa bàbá wa Amirul Jesi Salati ni wọ́n sọ fún wa. inú àṣà Ọlọ́run pẹ̀lú Al-Qur'ani tó bá ti parí súrà kan tó bá fẹ́ bẹ̀rẹ̀ omi á wá so tó fẹ́ bẹ̀rẹ̀ ń á so pọ̀ mọ́ ìtọ́ parí tó bá máa wá. àti kí n sọ ọ̀rọ̀ mi papọ̀ mọ́ ti bàbá wa Amirul Jesi lọ́dọ̀ ṣe Ibrahim gbọ̀dọ̀ ànábì látọ̀dọ̀ ànábì lọ́dọ̀ Ọlọ́run ká wá sunkún ìdírẹ́bẹ̀ wa ká sùn sọ́dọ̀ Ọlọ́run ká fà ànábì sàkàṣọ ẹ̀. wọ́n lọ bí ṣe Ibrahim léèrè ipe kí ló dé tí wọ́n Ibrahim Niyas tó fi bu àyà báyìí nínú ilé Ọlọ́run. bàbá wa Sheikh Adam nígbà wọn ń sọ̀rọ̀ bàbá Sheikh Kamaluddin Al-Adabi nínú Lamatil Barori wọ́n ní àdéhàsá máa ń kọ́ bílẹ̀ àrùn wọ́n ti àbá máa bá dà àrùn. máa ń kọ́ bílẹ̀ àrùn àwọn tí wọ́n dé síwájú rẹ̀ ṣe Ibrahima àjọsà wọn kàgàrà. àwọn tó wà lẹ́yìn rẹ̀ àárẹ̀ mú wọn pípọ̀ lágbà nínú gbúdọ̀ bàbá yìí. ṣé ìwà ni tọ́jú bẹ́ẹ̀ ń pé kóhun tó dé kó ní gbogbo tí ń jẹ́ wà ní Ọlọ́run pátápátá.
ibi wọn ṣiṣẹ́ dé tó fi dé ibi wọn lọ ta kú sí ní la ilaha illallah. Wọ́n yà pàtì fún ọ. Ẹ máa alẹ́tọ̀ fi ní bíyà òtìbáni bá sùn wọ́n kú síbẹ̀ wọ́n àdìmọ̀ ìṣúlẹ̀ ọgbẹ́ pé yà lọ sí ní Muhammadu Rasulullah. Wọ́n bá gbọ́dọ̀ ànábì rẹ̀. Ilé ànábì ò sì jìnnà sí ilé Ọlọ́run. Anígbàgbé lókè lọ́dọ̀ wa lọ máa ń pè mí kálẹ̀ ńkùnlé. Ìrìn tó tó yà yìí sí ojú ẹlẹ́gba o lè rí lọrin. Tó o bá gbà lọ́dọ̀dọ̀dọ̀ báyìí, o ní ṣe àwọn bá ti gba kọ̀rọ̀kọ̀rọ̀ sí débẹ̀. Ilé ànábì ò jìnnà. Tó bá gbọ́dọ̀ ànábì kú sẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lọ́jọ́ tó wọ́n wá fi orin dè mọ́lẹ̀ pé máa rọ́ màdàrí kí. Òun fẹ́ bẹ̀rẹ̀ sí Ibrahim fẹsẹ̀ wọn ṣe àdàríkí afẹ́sà ilé ìgbẹ́jẹ́ àjọsà wọ́n fẹ́ bá mi fẹsẹ̀ wọn ṣe fíìsì àkínàbì níbi ìjẹ́rà nẹ́bí. Abrahamusa àrẹ̀màrà sẹ́wọ̀n lẹ́ni náà gbèrò ọ̀rọ̀ tí ò lè ṣe. Amúra ọ̀rọ̀ kan ní mọ́sàáyì tó ní kí wọ́n sọ pé náà mọ́sàáyì ló tí ò ṣe é ṣe nu ọ̀rọ̀ kan tó jẹ́ pé kò ṣe é ṣe ni ṣíṣe rẹ̀ yan Muharrama àṣẹlẹ̀wọ̀ níbi tíṣe ànẹ́bí pọ̀ nígbà yà sí ìlú. Ìfẹ́ òun náà lọ́wọ́ jẹ́ kí orílẹ̀ ọlọ́wọ́ bá wọ̀ lọ́wọ́ jẹ́ kọ́lọ́wọ́ oore fún séwù báwọn. Wọ́n á ní arákùnrin kan Hannes wọ́n lọ bí ànábì wa Muhammad obi léèrè kí ni Hannes rí màdà múrin. Hannes ló bí ànábì wa Muhammad obi léèrè pé. Sàlà ànàsùn sàlà bàbí ànàsì rọ́dí aláwọ̀ àníhù. Anáwà jùlọ sàlà nàbíyà sallallahu alayhi wa sallam màtà sáà. Hannes lọ́dẹ̀ bàbá náà wá. Ọlọ́kùnrin kan bí ànábì pé mọ́tà sáà ìgbà wo gan lọ́jọ́ bí àkíyàmà tí wọ́n pariwo yẹn níbo ni ó dé. Wàkọ́lá rọ̀sùn. Wọ́n wá gbọ́ ànábì wá sọ fún yín pé. Àdàdì tàlà. Wọ́n béèrè ọjọ́ bí àkíyàmà sọ ọ̀pá rẹ̀ má fún. Kí ló fi pa rẹ̀ pẹ̀lú ọjọ́ ni. Kọ́lá máa àdàdì tó là á fi kẹfìrì sọ̀lá tí wàlà sófin wàlà sọ̀dàkọ̀tì. Àwọn ní ìpalẹ̀ máa mi fọ́jọ́ gbé dàkíyàmá kìí ṣe pé mo kí tọ́pọ̀ tó bẹ́ẹ̀ kìí sáwẹ̀ mo gbà tọ́pọ̀ tó bẹ́ẹ̀ kìí ṣe sàárà kan ni mo ṣe tọ́pọ̀ tó bẹ́ẹ̀ tí èpo ìyẹn mo fẹ́ fi fọ́jọ́ gbé dàkíyàmá lọ́nà oríṣùgbọ́n. Ó ní yàkìn oríṣùgbọ́n o mo mọ̀ pé mo fẹ́ràn Ọlọ́run bọ́lọ̀ sí dáhùn mo sì bùkátà rẹ̀ àgbẹ̀bí. Wàkọ́lá rọ̀sùn. Ànábì wa dá lóhùn báyìí pé. Anta máa mọ̀ ní àbábútà. Ànábì tó bá ti bí bá ń kú sí wàhálà mọ́. Anta máa ní àbábútà. Tó bá dídọ̀ gbé dàgbé àwọn ọkọ̀ pẹ̀lẹ́ tó lọ́n fẹ́ràn ẹ̀jọ̀ wà ní. Gbèsè tí ànábì fún ìfẹ́ ànábì lànábì sọ fún un yẹn wípé tó o bá ti lè fẹ́ mi tó o bá fẹ́ràn ní ànábì wa Muhammad. Tó o sì dúró tì mí tí a bá lè bùkátà ànábì tó o bá gbé ànábì sínú ọkàn rẹ lọ́sàn-án rẹ lóru rẹ lálẹ́ rẹ tó wá fi sọ̀pọ́ọ̀tì irun ààwẹ̀ rẹ ájì rẹ tó lọ tààrà lóde lọ́rọ̀. Àmọ́ kò ní ìfẹ́ ànábì ò tó nǹkan nínú gbáyà rẹ ọwọ́ á ní Ọlọ́run lọ́kàn Ọlọ́run bọ́ sọ fún ọkùnrin ọ̀mọ́. Nítorí ànábì wa Muhammad ànábì ni wọ́n ń pè ní atúnjẹ tó tà òde ní ànábì wa ní òkú rẹ̀ tún wá tà ju ààyè rẹ̀ lọ.
púrúfù gbogbo ànábì wá tàjà yìí lọ òun wá nì. àyà kẹ́ńbẹ́ máa kọ́ àánì tọ́mọ àfa wa ṣiṣẹ́ lórí ẹ̀ kí láyà náà wí mọ̀ rà múmi. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستكبروا الله واستكبر لهم الرسول لوجدوا الله توابا رحيما. bàbá mẹ́rin bẹ̀rẹ̀ ayé ọlọ́run wa mú àyà yìí wá. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك. ọlọ́run ní ipò ànẹ́bí bẹ láàrin wa wọ́n wá dù kọ̀ bọ́ sí wọ́n lù wọ̀ láti yọ wọ́n sì àwọn ọlọ́run wọn alọ́jà lójú ọmọ òtí lẹ́yìn àṣà wọn wá máa wọ́n pè dàmájá rúkà wọ́n wá dé wá bàrẹ̀ ànábì Muhammad. واستكبروا الله واستكبر لهم الرسول. wọ́n wá dó wájú rẹ̀ ànábì ọ̀kan náà àwọn àfáàgbà tó ń tútẹ̀ sí ìyẹn ó ní wọ́n dó lọ́dọ̀ rẹ̀ ànábì wọ́n wá forí lọ́dọ̀ ọlọ́run wọ́n tún wá bẹ̀rẹ̀ ànábì pé bá wa bẹ̀ẹ́. واستكبر لهم الرسول لوجدوا الله توابا رحيما. gbogbo tí wọ́n lè wò ó ṣe tí wọ́n déwájú rẹ̀ àná Muhammad tí wọ́n ní astaghfirullah ọlọ́run aṣáájú foríjì wa ṣàánú wa mọ́tàjọ́ mi olójútù ọlọ́run ní làwájá dùn. وجدوا الله توابا رحيما. lẹ́ẹ̀kan náà wọ́n bá wọn ọlọ́run ní tawwaba rahima ipa àgbà tuntun bá wọn á tún wá kẹ́ wọn. àyà wọn ṣiṣẹ́ nínú alọ́ nígbà tá a nẹbi bẹ̀ láyé ànábì wa kú àwọn àfáà wa dá ọ̀rọ̀ ọmọ kalẹ̀ lórí àyà yẹn àyà yìí bàtà ànábì bẹ̀ láyé nìkan ní ṣiṣẹ́ ni àbáyà wọn tún ṣiṣẹ́ bàtà ànábì kú àlọ́run tíra. iná ayàtún mutilakọ̀tún فليس هناك ما يقيد معنى بحياة النبي الدنيوية. wọ́n ní àyà yìí tọ́lọ̀ sọ mọ̀tìlákọ̀tún wọ́n tún lẹ̀ ní kìí ṣe mùkáyádù tó abẹ́ mùkáyádù ní bàtà ànábì bẹ̀ láyé nìkan ni ó ṣiṣẹ́ ma. وهي باقية إلى يوم القيامة. mọ́tìlá wọ́n tún lẹ̀ nígbà ànábì òṣè sí láyé náà náà àyà ní ṣiṣẹ́ lọ ìmọ̀ wá ṣiṣẹ́ lórí pé àyà ní ṣiṣẹ́ pé òkú ànábì tàgbà yìí lọ inú ọ̀dọ́ kúrò kẹsì tọ́ba dé tẹ̀sí rẹ̀ wá ń káyà. وقد ذكر حافظ بن كثير من عالم المفسرين قصة وأدى من ابن السباق عن العتازي. èso ìkáyà ni ọba amúdáde. أنا كنت جالسا عند روضة النبي صلى الله عليه وسلم فجاء عربي. wọ́n kẹsìrì lọ sọ̀rọ̀ yìí ọlọ́kan nínú àwọn afáà ọlọ́lá àwọn àjòkó nírọ̀ ẹ̀nẹ́bì ní Madina àwọn wà ń bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn alágbáwá wá dé sí rọ́dọ̀ ẹ̀nẹ́bì ní Madina. فقال عربي السلام عليك يا رسول الله. ọwọ́ adó ń bi kábàárì yìí ní sàárẹ̀ ànábì ọwọ́ asálámà sí ànábì Muhammad wọ́n ní asálámà alayka يا رسول الله. gbàtọ́ sálámà sí ànábì kan. سمعت الله يقول ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستكبروا الله واستكبر لهم الرسول لوجدوا الله توابا رحيما. ọwọ́ akáyà yìí níbi sàárẹ̀ ànábì pé ìwà ànábì wọ́n sálámà sí ọ mọ gbọ́ tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ṣe sọ báyìí nígbà ike téèyàn ṣe ẹnu ẹsẹ̀ lẹ́sẹ̀ náà ṣe lè wó tó téèyàn bá ti dé wá bá dé ànábì tọ́ba sì wá foríjì ju ànábì náà tó bá fẹnu sí lọ́dọ̀ ọlọ́run ó foríjì mọ́ bọ́ bẹ́ẹ̀. وقد جئتك مستكبرا لذنبي. ọwọ́ dàrẹ́ tí ojú sí ànábì bẹ́ẹ̀ ni pé ń rí ó ní mo dé wá bọ́ o. مستكبرا لذنبي. bẹ́ẹ̀ni tó wá wá àforíjì ẹ̀ṣẹ̀ mi mo gbé bùkátà mi dé wá bọ́. مستشفيا بك إلى ربي. ìwọ ni mo fẹ́ mú dání ọ̀dọ̀ ọlọ́run kọ́ wá sí pẹ̀mí mo dé mo gbẹ́sẹ̀ ní wa mo ṣe ọlọ́run
bùkátà mi ni wọ́n á fẹ́ mọ dá lọ́dọ̀ ọlọ́run pé kò sì fẹ́ mi. ثم انصرف الأعرابي. àwọn tó wà ní onílágbáwá yìí bá yẹ ìpadà ìgbà tó sọ bẹ́ẹ̀ tán ọ̀sàdúrà yẹn tó bá yẹ ìpadà ọba lọ. وكلمتني عيني فرأيت النبي صلى الله عليه وسلم في النوم. ọlọ́run bá mú un lọ ọlọ́run mú un lọ débò sí rà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run bá tó wọ̀rọ̀ ànábì Muhammad. وقال يا إتبي. ànábì wa pe àfáà náà ọlọ́mọ pèrè ẹrú yìí àlùtàbí. الهكي العربية فبشره أن الله قد غفر له. ó ní mo bá sọ fún ọ lọ fún lágbáhùn nírò nísìnyí nígbà bí ìṣẹ̀ṣẹ̀ láyé náà mo ṣe ń gbà mo tó kú sọ fún yín pé ntọ́ bá béèrè ń pé ọlọ́run bá ti forí jì nítorí àwọn alákìídà wọ́n lè wá ní bọ́yàwó ní sùfìlàgbé wa àdìsí tá ànábì gẹ́gẹ́ fi wá di àyà yìí mọ́lẹ̀ tó fi hàn pé ń ṣiṣẹ́ àdìsí náà wá nì. وقد صح أن النبي صلى الله عليه وسلم قال. ànábì sọ báyìí pé. حياتي خير لكم. bàbá ànábì Muhammad. bàbá ẹgbẹ́ sallallahu alaihi wasallam. 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 àyàtì khairun lakum. ànábì ní ìrẹsì ń bẹ láàrin oore mọ́ni ìgbà tí ní ànábì ń bẹ láàrin oore ni ayé àtìdè yìí ń wálẹ̀ tọ́nà ti fi jẹ́rìí yìí pé. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. ọlọ́run ní kò lè rọrùn nínú àlùmùsítàkìm nínú tí ó lè rọrùn ní ká jẹ wọ́n yàtọ̀ ń bẹ láàrin wọn. وما كان الله معذبهم وهم يستغفرون. báwo láti ẹ̀sìn mú yàwá tí wọ́n ń ṣe sí ìfáàrù. ànábì ní àyàtì. khairun lakum. ànábì ní ayé mi ìsẹ̀mí mi láàrin yín tí mo bẹ láàrin yín khairun lakum ànábì lórí ní jẹ́ fún yín. tuhaddithuni wa yuhaddithu lakum. ànábì ní tó wọ̀ bá wá sí mọ́ tó wá di pé wọ́n wá rìn mú mọ́lẹ̀ wọ́n bẹ̀ ń bọ̀lẹ̀ kóhun ti kú tàǹdá púpọ̀ ti lọ́dọ̀ ọlọ́run. wa wafati khairun lakum. ànábì ní oore ní jẹ́ fún yóò dé ní ànábì ní tọ́jú ọjọ́ oore ní pé ẹ máa bá mi sọ̀rọ̀ báyìí mo fẹ́ èmi ló sì máa bá yín sọ̀rọ̀ ànábì lórí mi. ànábì tó bá ti tó wá tún wá wò mí mọ́lẹ̀ pé wá sí àwọn ọmọ. khairun lakum turadu alayya amalakum. ànábì ní tẹ́ bá wò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ní ikú mu gan òkú wá tàjà yìí lọ oore ní tún jẹ́ fún yín. ànábì torí pé wọ́n ṣe kú ní tó ń kó láàrin yín wọ́n máa tún darí iṣẹ́ yín wá bá wọn gbogbo sẹ́tẹ̀ sí. ìwàlẹ́yà àmàlùkù bàbá ètò mi ní kẹ́hìnrí àbìdí tó lọ. èyí mo bá rí àwọn àlùmọ̀ mi tí wọ́n gbéṣẹ́ rẹ̀ dé ájì tọ́ lọ wọ́n gbé e wá umra tọ́ lọ wọ́n gbé e wá sàrà tó ṣe wọ́n gbé e wá irun tó kí wọ́n gbé e wá nọ́ọ̀sì àtọ̀yàn lóru wọ́n gbé e wá èyí tó ṣe láàrin ẹbí tó dáa wọ́n gbé e wá ẹni bá ràn lọ́rọ̀ lọ rẹ̀ gbogbo ṣẹ́ tó bá ṣe dáadáa tí wọ́n bá gbé e wá tí wọ́n bá tẹ̀lé ànábì tí mo bá ti rí kí rí ẹni tí ò tó ànábì gan rí. ẹni tí ò tó ànábì mọ́ ẹ. ó rí ànábì ló wọ́n rí proof ẹ̀fẹ́ ni tí ò tó ànábì rí yàtá rírì ó ní kúrì ìwà ni ìrà òní wà nígbà bàbá òní. wàhání àzànà. àtẹ̀sùnù náà bí àdìmẹ́tùkù látùsà kàlìmẹ́ta wàláyé àná látùsà kàlìmẹ́ta wàláyé àná. wọ́n ní àná ó zero. أنا أصفر وعساك وعساك تريد مني وفقا أمر الله على سيادة وبناني في محالي سكنا المفعول له ونكون في لوني أكرا وهرا وتمامهنا تنائي وطعامي وسرابي وإدو فافهموا أو فافهموا
ليس أمرها صعيدا أو لا ولا ما ولكن أبدا ولا ما ولكن أبدا. Ibi mo fẹ́ lónìí ya, ó ní ákìlú fi lóyìí, yàtá nínú ohun tí wà lọ́dọ̀ Ọlọ́run báyìí. Akira wa ara. Òun wá wo lóyìn máa fún sí báyìí. Kúlà máa bá. Àkìrá wá àrá, òun wá ń kà gbogbo tí ń bẹ́ńbẹ́, èyí tó súnmọ́ tí ọ̀wá bá yín àti èyí tó jìnnà. Ló jẹ́ pé tí yẹn bá lókun lọ́rùn náà bàbá dáadáa máa ṣeré. Gbogbo tí wọ́n fi oṣù kó tó kù láyé máa ṣe. Ìtí wọn máa dùn sí máa ṣe. Fi dáadáa láti wọn, iṣẹ́ tiẹ̀ làwọn náà ṣe lọ́hùn-ún. Àwọn mẹ́rù tí kò wá bọ̀ òkè ti ẹrù. Wọ́n sì dọ́ọ̀dì ẹ̀. Ọlọ́run má jẹ́ ìmọ̀ ọ̀rọ̀ ọba ọmọ dáadáa ni. Kò lè eré ìlú gbé. Bóore bá wà ní wọ́n ti ní síwájú tẹnu wọ́n máa dùn. Gàtálí lòun rí bẹ́ẹ̀, èyí ó súnmọ́ àtẹ̀yí tó jìnnà òun Gàtálí rí. Ànábì ní wọ́n máa sẹ́ni sẹ́yìn wọ́n bá tẹ́ bá tí wọ́n sẹ́ni sẹ́yìn àdé èyí tẹ́ bá tẹ́ bá dòore. Ànábì lẹ́rẹ̀ kẹsẹ̀ máa bá yín dúpẹ́ fọ́lọ́ pé alhamdulilayi. وما رأيت بالشعر استغفرت لكم. Èyí bá tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó. Tí mo rí pé náà ló mà mí tọ́lọ́wọ́ wà torí ẹ̀ bínú. Ànábì mo ti wà lọ́dọ̀ Ọlọ́run náà. Ìtẹ̀kìrì lákùn. Yíba tún dìde iṣẹ́. Ẹ̀rọ lọ́hùn ọmọ èkéènì. Ọ̀gbọ́n. Ọmọ bó ṣe tó forí kì í. Yọ̀ọ́ sí. Ó fi àyí pé bí ṣe ń bí àbùkátà láyé. Bẹ́ẹ̀ ni bí àbùkátà nígbà tí o bá sí mọ́ wípé. وأنه إن ظلموا أنفسهم جاءوك واستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. Eléyìí wọ́n já sí pé Ànábì Muhammad Ànábì wúlò púpọ̀. Ìfẹ́ Ànábì òun gángan ní ìtàǹbùkátà lè dá a fi ń pé lọ́dọọdún pé ìjókòó tá a jókòó bá ṣe ń jókòó yìí wọ́n jẹ́ jókòó kan tó yẹ pé yọ jẹ́rìí wájọ pé ìdí àlùkìyámà yìí pé sẹ́ àwọn ẹrú wọ̀nyí gbà wọ́n bẹ̀rẹ̀ ayé o wọ́n fẹ́ràn Ànábì olólùfẹ́ Ànábì ni wọ́n. Kọ́nà wọn lè fi kúnnú dáadáa wa tí a bá ń ṣe. Ìfẹ́ Ànábì ń wá bí bá Ànábì ṣe wá rí nìyí. Ipe ńgbà tí bẹ láyé bàbá sùn bùkátà wa ọlọ́wọ́ wọ̀ láti ẹ̀ yóò sì bàbá sẹ̀ yóò forí jì wá bàbá bẹ́ẹ̀ kankan yóò bí yẹ ìgbà tí ó sì sí láyé mọ́ ọlọ́run tẹ bá ti lọ bá bẹ́ẹ̀ náà ni ó tún rí kèé tó bàbá ẹsẹ̀ dé Màdínà bàbá wa kẹ́mbẹ́ lọ rí wọ́n lọ sí Mákà wọ́n lọ dábìrì fún wọn bàbá wa ní ọ̀lẹ́ màtí ẹ̀ ní ọ̀ wọ́n ní àkàmákà láwọn sí òsì ó lè pé bètìlá tí kìkọ́ àmì yàrá rẹ̀ kó bí àbùkátà tó bá fẹ́ lẹ̀ kó sì padà sáyé rẹ̀ lọ́dún máa dààmú ọwọ́ pílẹ́ẹ̀nì ó tí ì ṣe tọ̀rọ̀ yẹn ní pé mo ti ṣe ìwà ni Mákà ògbà tó máa lọ má máa tún lọ Mákà máa bọ̀ lẹ̀ fún báyìí olùkọ́lu yàrá rẹ̀ oṣù máa wúlé Ọlọ́run sì sọ tó bá fẹ́ lẹ̀ ọba bí àbùkátà tó jọ máa padà lọ ayé ẹ̀ bọ́lá ti sàwọn ẹni Ọlọ́run lọ rí mu àwọn wa bẹ́ẹ̀ ni bàbá wa ọba jẹ ọba ọlọba ànánú bàbá ọba Abdulkadiri nígbà bàbá náà wá jọba bàbá àgbà wọn mọ wá kó Mákà fún láti gọọmenti house àwọn olówó kò tí wọn yọ mọ wá ha bàbá ẹ lọ Mákà ní oní Mákà tí ọdún bẹ́ẹ̀ ní fi lọ kírun lẹ́kẹ̀ ẹ̀ máa dààmú lọ àwọn tó kù tí ìrẹ́jà máa fi sí lọ́hùn lára wọn bọ́ọ̀lù ọ̀sẹ̀ sí fọ́ọ̀mù àfáàní èyí ò fi hàn wáyé pé ibi àwà yìí náà láti dé Màdínà. Káwa pẹ̀lú adúlé ilé Ifá ànábi kí wà ànábi ọmọ àdébí. Nítorí tànábi. Ànábi sábà mórí jẹ. Ìwọ náà dán wò. Ṣé kankan pé torí ànábi ló fi ṣe kọ́ ọba ànábi ọba ṣẹ̀sán àbí òní ṣẹ̀sán. Ó lọ ọ̀gbọ́dọ̀ retí ẹ̀ tẹ̀sán ó fi dé. Òun lè máa sọ pé èwo nígbà bára jẹ́ màá gbé kára lọ nípa àgbàdo. Àmọ́ ìsọnù
ìkẹ́ ọlọ́run tí gbé fáwọn ẹni ẹ̀ tí ọ̀dáriwó nú ọlọ́mọ bí ṣe mú kẹ́ bá wọn. àkọ́kọ́ abánagbàdo ló sàn yọ̀ọ̀ra gbogbo àsìkò láàrin òní owó sọnù wa lẹ́nu ló ń wá wọn ni àbá àgbà pẹ̀tẹ̀pẹ̀tì owó lánàá owó sọnù sí ni. àwọn tó a bá ṣe é fún ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. ọba ẹ pé torí ànábì ló fi ṣe ànábì náà ni ó di ntọ́ fẹ́mu torí bẹ́ẹ̀ á ṣàdúrà. wọ́n lọ sí àdúrà. wọ́n ní táwọn ẹni ọlọ́run máa ń ṣe ní àárín wákàtí ìfàdírì ayakumullah. sásùbà àṣẹ kan bẹ́ẹ̀ ayakumullah binisiri. dábàá ti ní sọ̀láàtù hayrun minan nawm láàrin àwọn orin táwọn ẹni ọlọ́run máa ń ṣe á wà á ṣàdúrà bá a ṣe máa ṣe á kọ ọkàn wa tó fò lọ sọ́dọ̀ ọlọ́run á ké Kùránì wa bá a ṣe ké lọ́dọọdún ẹni wọn bá ti fún ẹ̀mẹ́ta ní ọ̀pá rẹ̀ wọ́n bá jẹ́ Kùránì mẹ́ta ọ̀kan nú ẹ̀ Nàìjíríà la ké fún ọlọ́run má jẹ́ arógun o àmín. má jẹ́ arọ́tẹ̀ o àmín. kódà bá a fọwọ́ fọ ọlọ́run má jẹ́ kárí àmín. wọ́n lọ apá àwọn tí ń fà á tí ó dàrú àwọn níbi tí wọ́n lọ́wọ́ bá délẹ̀ wọ́n dà wá tà níbi tá a lọ tọ́lọ́ sì ti wọ́ọ̀lù wa pé ìtẹ̀kùn fìtínẹ́ta látúnṣe ìbáná lẹ́dínà sọ́lẹ̀kùn mímọ́ àsọ́tà. ọlọ́run dání ni wọ́n ló dá gbogbo àwa tá a bá gbé báàgò ẹni tí lọ tó fẹ́ padà lọ ní abẹ́ni tí ò lọ ní tí wọ́n náà kó wọn lọ. ìtẹ̀kùn fìtínẹ́ta látúnṣe ìbáná lẹ́dínà mímọ́ àsọ́tà. ọlọ́ni ẹbẹ̀rù wàhálà. لتصيبن الذين ظلموا منكم خاصة. ọlọ́ni torí wàhálà tí wí tó bá dé kìí ṣe wọ́n tó ọjà alẹ́ nìkan ni ó kàn mọ́. واعلموا أن الله شديد العقاب. ọlọ́ni ẹ̀fí àti ń jẹ́ ìyá ni ọlọ́run èmi ń jẹ́ ìyá ìyá àwọn olè níbi inú o. gbogbo àwa tí a bá mọ̀ yìí pé a fẹ́ lọ kọ́ńtẹ́sì gọ́fúnà ní rẹ́fù ní tó bá fẹ́ lọ ẹbẹ̀rù wàhálà kìí ṣe bí ọ̀dà ẹ̀. ọmọkùnrin gbìyànjú ni bàbá gbìyànjú bọ́lá ń bá lọ́wọ́ rẹ̀ bọ́ wà ní lọ́kìlẹ̀ alhamdulilayi bí ọba gbà á má pe dandan àfi bọ́ ọba bẹ́ẹ̀ bí bá bọ́ bẹ́ẹ̀ bí ọba kọ́ ọlọ́dún yìí ọkàn gbà mí ẹ̀mí gúngùn ní kọ́ tọ́lọ́. ẹ̀tọ́rọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam ànábì ní àlìfìtínátù náà yìí mú dáadáa máa wọ̀ náà kásá. Ànábì ní gẹ́gẹ́ fìtínà sùn ibi dandan ọlọ́run ànábì ṣépè sí ni ipe ibi dandan ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ ni tó bá jí fìtínà lẹ̀ ayé jí fìtínà. gbogbo ata fẹ́ dìbò ẹ̀dá bẹ̀rẹ̀ ọlọ́run ní gbogbo ibi tá a yà sí ní Nàìjíríà kò sí election ní Nàìjíríà selection ló wà. ìlú tí a bá ti selection la sọ pé ẹni bá fẹ́ wọ́n fi bẹ̀ Nàìjíríà kìí ṣe pé ìyànjú mi ló lè gbé mi débẹ̀. àwọn ọgbẹ́ tá a bá bàbá ṣe ká sábẹ̀ ọlọ́run ọlọ́run á kí Al-Qur'an kan fún Nàìjíríà. Al-Qur'an ẹlẹ́ẹ̀kejì tá a máa ké Ìlọrin láti fún. ìlú Ìlọrin bẹ̀rẹ̀ látòrí ọba mùsùlùmí àti gbogbo tí ń jẹ́ olóyè ọba àwọn balógun mẹ́rẹ̀ẹ̀rin àti àwọn àyímọ̀ ewa kárí mo ti ń jára lu ọlọ́run mọ́sàdá dúpọ̀ àlàáfíà ọlọ́run já dúpọ̀ àlàáfíà ọlọ́run já dúpọ̀ àlàáfíà ọlọ́run já dúpọ̀ àlàáfíà ọlọ́run bá wa dájọ́ Ìlọrin síbi tí ó dùn mọ́ wa wọ́n ọlọ́run bá lọ máa wọ́ ọmọ Al-Qur'ani ní sọ bẹ́ẹ̀. لا تعلمون وشيء أساتذ شيئا وهو شر لكم وعسى أن تكرهوا شيئا فهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون. ọ̀rọ̀ níjọ́ mi ẹ fẹ́ nǹkan bá a ti fẹ́ ni ìdá ti fẹ́ wọn lọ́la burú ni níjọ́ mi ẹ̀mí ọ̀pọ̀ nǹkan pé ìfẹ́
òun ló sì lórí ọlọ́run ní èmi ni mo máa tẹ́nìkan ọ̀mà a kó ọ̀rọ̀ wa lé ọlọ́run lọ́wọ́ nílọrin torí èyí tí ń ṣẹlẹ̀ ńlọrin lọ́wọ́ ní ìsìn kì í ṣẹlẹ̀ rí fátòmí ló tún gbé àmọ́ ọlọ́run ọba tó fi lọ́rin láyà balẹ̀ látàná tó fi dòní wọ́n lọ́ba náà la kọ́rọ̀ wa la kó lé lọ́wọ́ ọlọ́run mọ́ra wa láre ìlú tí wọ́n á sáwá bá nìlọrin má sọ adé tí ọlọ́ sábà yìí ọlọ́run mọ̀lánà ṣe Alhaji Ibrahim Niyas kùránì ẹlẹ́ẹ̀kẹta gbogbo wa tá a wá na kàn àdúrà wá sí àyín lónìí ọlọ́run wọlé gbogbo yanu tó lọ́n ti fáwọn èèyàn tí wọ́n ti wí àtẹni tí ó lè wí àdúrà lára kàn wá síbí lónìí ọlọ́run látàrí àná adá wọn ju torí wọ ọlọ́run àti torí fẹ́ àná Muhammad gbogbo tó ń kálukú gbé wá bí ọlọ́run má jà lọlé lọ́wọ́ òfìfo ìtì ń dùn wá lọ́kàn ọlọ́run ló mọ̀ àwọn bá ti sásìkò àníyàn a máa nọ́ọ̀sẹ̀ pé ẹ̀dá níyàn tá a bá ti ní kọ́ dà níyàn má ṣe wọ̀n dọ̀rù fún sáàmù kan tó ọmọ kọ́ ọ̀kan tó ọmọ kọ́ jẹ́ dípò ọlọ́run kaba ìmọ̀fẹ́ bá ń bíyá ágùn rẹ̀ bá tún bẹ̀rẹ̀ ní ìmọ̀ tó lù yókù bọ̀ má dín ní kùdì dàníyàn tó ń tẹ̀ ń sọ fọlọ́run tó bá ti lè sọ ọlọ́run ó ṣe torí àdéhùn rẹ̀ ni Al-Qur'an òun náà kọ kí tá a bá ké tán a sà síkìrì tá a bá ti lè parí àsíkìrì wa a sì ti jẹ́ ọ̀tá sí Ibrahim a wà sí sàrà àdúrà. Hasbunallahu wa ni'mal wakeel. 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 La ilaha illallah. 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 لم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبر تكبيرا قل الله قل الله قل الله Allah
ولا بعد ولا نسيت آدم ولا بطل ولا هم فاروق ولا بعد طلان كهان وسكاية أبا ولا سير بابا من سير بصار دمبا ولا سير بابا من سير عبد السلام أبو بكتا ولا بعد بابا من إمام سبحانه وتعالى ولا مسا ولا أقوى wá wọlé ìhà tí ìrìn àti wọ́rọ̀ ń ta àkọsíra wa. Wọ́n wá yìí wọ́rọ̀ wọn lè pa wá lára mi ìlú onídàájọ́ mi lè ṣe fún wọn. Àmọ́ wọn máa kàrí ọlọ́run tó ń ká lùdó rábílálẹ̀ yìí bí ọkọ̀ dẹ́sìn bí oṣù bá tẹ̀ nǹkan jẹ́. Wọ́n fi alẹ́ ìsọ̀rí àkókò yìí ṣe ọjọ́ ọkọ̀ tútù yìí pé mi pẹ̀lú ọlọ́run ti wọ́ táà mi. Sábọ̀ táà yàtọ̀ ọlọ́run lẹ̀. Nítọ́kùnrin ayé rẹ̀ ni ọ̀rán máa ní àlọ́síwájú ọlọ́run. Bàbá ti dá àníyàn náà tán, á fún tẹ̀já. Bàbá ìbò tẹ̀já tán, ẹ̀ sì sàrà àdúrà, àìnáàlì máa ń gba sàrà. Àwọn àbá díá. Bàbá ti sàrà tán, àwọn àgbàrá tó ti fàtí àsì. Ká máa lọ rí ká lọ jí bá dùn. Ọlọ́run bá a ti pé lọ́dún ọjà pílẹ̀ ní. Bá a ti pé lọ́dún ọjà pílẹ̀ ní. Bá a ti pé lọ́dún ọjà pílẹ̀ ní. Ilé wa kún ni ọlọ́run ti wà kù. Wọ́n wá lé ní máyẹ̀yẹ wa. Kẹ́wàá ni má jẹ wá yá. Wọ́n láti ní ayé. Ọ̀pọ̀ sàárè. Ìjọ gbé ìgbà ìkìlá. Gbogbo ń tà fi ọlọ́run ọlọ́run àti ìfẹ́. Gbogbo ń lọ́pọ̀ kan tí ẹ wá rẹ̀ látọ̀dọ̀ àwọn afọ́ aláti Ìbàdàn tí wọ́n aláti ìfẹ́. Àwọn aláti Ìbàdàn àrùn lọ́wọ́ sábà mi tó kú. Àwọn àtàwà ìmáàmù sílẹ̀ àní láti sọ ìfọ́ sábà mi tó kú. Àwọn ọ̀pàdé ayé. Màmá wa Alhaja Sífà tí ń jẹ́ àwọn bàbá wa tẹ̀lé ẹ̀ tẹ́lẹ̀ àlọ́wọ́ sábà mi tó kú. Àgbà ní kẹ̀ gbogbo ń lápapọ̀ bí ọlọ́run mọ̀ ní o. Ọlọ́run bá gbàdúrà yín. Àníyàn. Àníyàn. Allahu Akbar. Allahu Akbar. Allahu اللهم صل على آهل علمك النافع بأي ساعة لا يساع. اللهم صل على ميم ملكك الملكوت النافع بأي ساعة لا يساع. اللهم صل على رجال جندك النافع بأي ساعة لا يساع. اللهم إني أسألك باسمك الكبير والعاصم والعاصم. آمين. آمين. وبرسول الله الأكبر الأعظم صلى الله عليه وسلم. اللهم إني أسألك بياك آسى الاسم وبياك سيره وسير نور ساعتك قبل عيان الرسول صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وسلم جعل رسله من الهدى وسمعه من الطاعات ووجهه من البهائم ووجهه من الذكر وعينه من الرضا وعنف
ونصفه من السهل وحفظه من الحكمة وسنه من اللؤلؤ ولسانه من الصدق وإليته من الرضا وعنقه من التودد وصدره من الرياء ويده من السهل وكبده من الإيلاس ورعيته من السكينة وشيئانه من الوقار وبطنه من القناعة وبصرته من الحكمة وعزه من الوراء وساقه من الاستواء وقدمه من الاستقامات وساره من العبادات والحسن والجمال وسيران سيرته من بار نور الكمال والجمال اللهم آتم لنا اللهم آتم لنا اللهم آتم لنا كما أكرمت الرسول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والمجد الله أكبر Yes,